Musulumi mo máa ń sọ fún yín gbogbo ìgbà pé ẹ yé kún àwa Kristẹni lé olubi pọ̀ nù wá ó mà ga o ẹ̀yin Musulumi ẹ yé kún àwa Kristẹni lé aláìdámàpọ̀ nù wá o ẹ̀yin Musulumi ẹ yé kún àwọn olórí wa lé mọ́ ẹni tí ò ní làákàyè òun ló pọ̀ nù wọn. Ẹ bá wa bí Pastor Ayodele bóyá Prophet Ayodele ẹ bá wa bí wọ́n léèrè pé bí wọ́n ṣe ríran ikú sí àwọn èèyàn yìí ìjẹ́ ṣé wọ́n máa ríran ìṣoríire sí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn. Ṣẹ́nìkan ó lè sọ pé òun ríran láàrin àwọn Mùsùlùmí nìsín kó sọ pé aṣíwájú ẹ̀sìn kan nínú ẹ̀sìn Kìrìsìtẹ́nì máa kú tí àwọn Kìrìsìtẹ́nì ò ní máa pariwo síta pé àwọn Mùsùlùmí ti bẹ̀rẹ̀ o àwọn ló sọ pé ẹnìkan máa kú ìfúnkan lára wọn lè sọnù fọ́nrán wọn yìí pé àwọn Mùsùlùmí náà fẹ́ lọ pa aṣíwájú ẹ̀sìn yẹn tó jẹ́ ẹ̀sìn Kìrìsìtẹ́nì wa. Full video on YouTube. Ẹ la wo ikú ní YouTube. Àwọn ẹ̀dá méjì ni wọn ò ní ríran dáadáa sí láyé o. Àwọn èèyàn tí ń tún jókòjókòó àwọn ẹ̀dá méjì ni wọn ò ní ríran tó dáa sí láyé. Ẹ̀dá àkọ́kọ́ òun l'arúgbó, ẹ̀dá kejì òun ni aláboyún. Ẹ̀mí tó wà lára Emir Ilorin òun ló wà lára mi òun ló wà lára gbogbo wa pátápátá. A ò gbọ́dọ̀ sọ pé ẹ̀yà kan ẹ̀yà mi ni, a gbọ́dọ̀ sọ pé ẹ̀yà wa kan ẹ̀yà mi kọ́. Níwọ̀n ìgbà tó bá jẹ́ pé èèyàn lẹ́ni yẹn tí ẹni yẹn kì í ṣe ẹranko kódà kó kúrò lórílẹ̀‐èdè Nàìjíríà yìí kó bọ́ sórílẹ̀‐èdè ibòmíì. Ní àkọ́kọ́ tí ẹ rí bí olùṣọ́ àgùntàn yẹn Pastor Ayodele bí wọ́n ṣe sọ̀rọ̀ a ti mọ̀ wípé nínú ọ̀rọ̀ bàbá yẹn wọn ò ní làákàyè àti sọ̀rọ̀ kò sí fún wọn. Tẹ́ bá ti ń wo àwọn fọ́nrán tó máa ń ṣe káàkiri lórí ẹ̀rọ agbágbé ayélujára káàkiri àti mọ̀ wípé làákàyè ó fẹ́ jìnnà sí bàbá yìí ní ọ̀pọ̀lọpọ̀. Full video on YouTube. Ẹ la wo ikú ní YouTube. A ò kúkú mọ̀ yín wò ní tẹ́lẹ̀ àwọn nǹkan tó ń gbé fíṣàn wá fún yín àwọn àjọni tó ń gbé fíṣàn wá fún yín wọ́n ò gbé fíṣàn rẹ̀ wá fún yín rí fúnṣan aburú òun ni wọ́n gbé wá fún yín torí ẹ̀ la ṣe mọ̀ yín ṣùgbọ́n nítorí pé kẹ́ má bàa fi ẹ̀rẹ̀ kẹ́rẹ̀ yìí wá lára torí ẹ̀ la ṣe ń jáde sọ̀rọ̀. Emir of Ilorin, I see Emir saying bye-bye to the world. He might be sick. Maybe he's dead, I don't know. Ẹ wá bá mi bèèrè lọ́wọ́ Pastor Ayodele pé ọjọ́ wo gangan lòun gangan máa kú o ìyẹn Pastor Ayodele fúnra rẹ̀. Ẹ bá mi bí léèrè pé ọjọ́ wo làkọ́bí ẹ̀ máa kú ọjọ́ wo lélẹ̀ tó tẹ̀lé máa kú ọjọ́ wo ni gbogbo àwọn ọmọ ẹ̀ máa kú ọjọ́ wo ni ìyàwó ẹ̀ máa kú ọjọ́ wo làwọn mẹ́mbà chọ́ọ̀chì ẹ̀ ni wọ́n máa kú. Full video on YouTube. Ẹ la wo ikú ní YouTube. Ẹ̀yin fúnra ara yín tẹ́ ẹ jíṣẹ́ fún Emir Ilorin pé Emir Ilorin máa kú ta ló wá fi dá yín lójú pé ẹ̀yin gangan fúnra ara yín ẹ ò lè ṣíwájú Emir Ilorin kú. A ò ro kúrò yìí ibi tá a dé yìí lẹ́fù tá a wà yìí stéèjì tá a wà yìí à ń sọ̀rọ̀ Ọlọ́run ni ta ló sọ yé yín pé ẹ̀yin tẹ́ ẹ ríran sí Emir Ilorin o ẹ̀yin Pastor Ayodele ta ló fi dá yín lójú pé ẹ ò ní ṣíwájú Emir Ilorin náà dọ̀dọ̀ lọ́run. Kì í ṣe gbogbo àdúrà lọ́lọ́run máa gbọ́ o kì í ṣe gbogbo àdúrà lọ́lọ́run máa gbà o tó bá jẹ́ pé ní tòótọ́ Ọlọ́run fi ìran yẹn wọ̀nyí ṣé ẹ mọ̀ pé bẹ́ẹ̀ ṣe wá sọ yìí Ọlọ́run ò lè jẹ́ kí ìran yẹn kó wá sí ìmúṣẹ torí pé Ọlọ́run ò ní fẹ́ jẹ́ kẹ́ ẹ gba orí yìnyẹn alásọ̀bàjẹ́ alásọ̀bọ̀rọ̀ òun ni. Full video on YouTube. Ẹ la wo ikú ní YouTube. Ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ níbi gbogbo tí ẹ ti ń wò wá ìkànnì Òkodoro ọ̀rọ̀ ní mídíà ibẹ̀ gangan náà ni ẹ já sí abẹ́yìn arọ̀yìn pé bí ẹ ṣe ń bá wa wo àwọn fọ́nrán wa yìí ẹ máa tẹ̀lé wa lórí àwọn ìkànnì ayélujára wa lórí Facebook wa wà ní Cubase Master Òkodoro ọ̀rọ̀ ní mídíà lórí TikTok Òkodoro ọ̀rọ̀ ní mídíà lórí Instagram Òkodoro ọ̀rọ̀ ní mídíà lórí YouTube wa Òkodoro ọ̀rọ̀ ní mídíà. Ẹ sì má gbàgbé láti tan notification button yín sílẹ̀ nítorí àwọn fọ́nrán mi tí ó máa jáde. Ẹ bá wa like ẹ bá wa comment kẹ́ sì bá share fọ́nrán wa yìí ojú tẹ́ kú fi ń wò wá kò ní fọ́ etí tí ẹ fi ń gbọ́ wá kò ní di. Ẹ ṣeun bí ẹ ṣe ń tẹ̀lé wa ẹ̀yin èèyàn wa nílé lóko káàkiri gbogbo àgbáńláyé
ẹ ti mọ̀ wípé tẹ́ bá rí òkodoro ọ̀rọ̀ tí ó jáde láti sọ̀rọ̀ ní orí ayélujára báyìí ẹ gbọ́dọ̀ ti mọ̀ wípé lórí àwọn karambani àwọn tí wọ́n ń hùwà tí ò tọ́ láàrin àwa onígbàgbọ́ ohun gangan ní ajáde wá láti wá sọ̀rọ̀ nípa ẹ̀ ṣùgbọ́n kí n tó sọ nǹkan kan máa rọ gbogbo ẹ̀yin èèyàn wa pé ẹ bá a pín fọ́nrán yìí o ẹ jẹ́ kó délé ẹ jẹ́ kó dóko ẹ jẹ́ ká sáré wo fọ́nrán yìí náà ká wá padà ká wá sọ̀rọ̀ nípa ẹ̀. Emir of Ilorin. I see Emir sending bye-bye to the world. He might be sick. Maybe he's dead, I don't know. Maybe he's sick, I don't know. But I'm seeing Emir. It's either he's halfway going to Ayodele. Full video on YouTube. Ẹ la wo ikú ní YouTube. Ẹ̀yin èèyàn wa káàkiri gbogbo àgbáńláyé mo lérò pé bóyá ẹ ti rí fọ́nrán yẹn ṣé ẹ rí fọ́nrán yẹn nígbà tí mo rí ìbànújẹ́ kún orí ọkàn mi púpọ̀ torí ńgbà míì wà tí àwọn kan bá hùwà kan tá a bá sọ wípé kí ló kàn wá ń bẹ̀ eléyìí tó kàn wá ń bẹ̀ ó sì pọ̀ torí ọ̀rọ̀ àwọn àgbàlagbà àwọn òwe àgbàlagbà sọ wípé ojú tọ̀rẹ́ ẹ̀ ó sọ wípé ojú òtí ẹ sọ fẹ́ nìyẹn gangan pé òun gangan ni kò nójú tì o torí pé tó bá ń bú ẹrú kan ó máa bú ìgbà ẹrú ń bẹ àní ẹ̀yìn ẹrú burúkú yìí wọ́n ti kó wọn papọ̀ ibi tí wọ́n bá ti ń sọ̀rọ̀ ẹnìkan pé ẹ̀yin Christian ọ̀nì sọ pé wọ́n Christian mọ́ ọmọ àná ẹ̀yin Christian àbùkù àwa onígbàgbọ́ kan ó máa jẹ́ kí àbùkù kó kàn wáyé ká. Full video on YouTube. Ẹ la wo ikú ní YouTube.